أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا محمد جامع الخيرات والبركات واللطف وعلى آله حق قدره ومقدار العظيم ولا حول ولا قوة إلا بالعلي العظيم. عادية مني إلى مولانا أشياء الحاج إبراهيم، عادت مني إلى سيد وجود محمد رسول الله صلى الله وإلى عليه شيخ الحاج وسلم. إبراهيم وإلى الشيخ مرتضى البغدادي وإلى كل أولياء الكرام. الحمد لله الحمد لله الحمد لله. اللهم صل على سيدنا محمد الفاتح الماء أغلق وعلى خاتم لما سبق ناصر لك بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. adúpẹ́ fún Ọlọ́run. الحمد لله ẹni tí mo ń ro sẹ́dẹ̀ náà ni ó dé àtúndúpẹ́ fọlọ́run. الحمد لله. Imam Al-Hafiz ẹ jẹ́ adúpẹ́ yẹn kó kanlẹ̀ dáadáa. الحمد لله رب العالمين. ní gbara wa lásìkò torí tí wọ́n ní ká wá ṣe ń bí tí Ọlọ́run ní kí wọ́n fi bí wa ni. ẹni ẹ bá fi la ilaha illallah òbí ni máa ń dá la ilaha illallah lóhùn. èmi sẹ́ di pé kò sí ẹni tí wọ́n bí sáyé tí wọ́n fi la ilaha illallah òbí àfẹni tí ò bá mọ bíbí tiẹ̀ bó ṣe rí. àmì ń bá mọ pé bíbí mi bó ṣe rí Allahu Allahu tó ń ké wálé ayé Allahu Allahu náà ní ká wá pè ń bílẹ̀ ni. الله òun náà fi ní ká wá kó àná Muhammad lọ́nà. صلى الله عليه àwọn وسلم. abẹ́yẹn ọba ní gòsíra ẹ̀ tó sì rí àwọn àgbàlagbà tó ń bẹ lórí ìjókòó ẹni tí ò kí èèyàn ò kí Ọlọ́run. ọ bẹ́ẹ̀ ni kò kí Ọlọ́run. ẹ dákun ẹ bá rántí orúkọ bàbá wa Sheikh Lukman. torí àsìkò kàsídà kálukú orúkọ kálukú ń bẹ́nu kàsídà Sheikh Ibrahim tó ṣe. Yes, Gumba Abdullahi. àfẹni tí ò bá máa wí tí ò sì máa wá lókù kò sóko tí Ibrahim ò fi ṣe kọsídà kò dẹ̀ sí nínú àyà Kùránì kan tí ò sí nínú kọsídà Sheikh Ibrahim Okay. àfẹni tí ò bá máa wò lókù. bàbá Sheikh Lukman mo kí yín mo ń bẹ́ nulẹ̀ ọ̀tọ̀ ní kí èèyàn máa ṣàdúrà ọ̀tọ̀ ní kí ẹ̀mí rẹ̀ máa ṣe ọ̀tọ̀ ní kí èèyàn máa ṣàdúrà kó máa wo pé iye báyìí ni mo fẹ́ rí ibi àdúrà. bàbá sójà lè ní mú bọ̀ èmi ò ní síkìrì tí ń ṣe púpọ̀ níwọ̀n abáni tọ́lá àwọn afa tí ó ṣe síkìrì fún wa nìyí ní ìtúngbọ̀rọ̀ mọ́ gbára yílẹ̀ púpọ̀ mọ́ yóò jáde àmọ́nà kó lójú sáré ṣe tẹ̀ kan tí mo gbà lọ́wọ́ afa ẹ pé kọ́mọ lè pé mi ní sẹ́kẹ́ sáré ṣe ìyẹn díẹ̀ kémi náà jókòó kémi máa gbọ́ tí wọ́n fẹ́ ṣe ni pé bẹ́ẹ̀ sọ wọ́n ń ṣàdúrà yẹn mo rí i pé nínú wọ́n ń fìlì ẹ̀ nínú ara mi bẹ́ẹ̀ sì ń pe orúkọ Ọlọ́run yẹn accept the problem tí àfa bá ń pe orúkọ Ọlọ́run tó bá jẹ́ pọ́ kanlẹ̀ ó kọ̀kẹ́ lára tiẹ̀ náà ẹ̀ mọ̀ nínú gbólóhùn rẹ̀ kì í sọ pé àwọn àdúrà táwọn ò pé ní yìí bẹ́ẹ̀ la gbọ́dọ̀ rí ẹni gbọ́dọ̀ jábọ́ báyìí mo rí pé ẹ̀ sí àdúrà yẹn ní ṣe pé yìí báyìí ni mo gbọ́dọ̀ rí wàláhì ẹni tí mo ní mo sọ fún yẹn o torí tí yẹn bá ṣàdúrà tó bá fẹ̀mí ṣe dandan kọ́ ni káládùá mọ̀ báládùá ò bá mọ rírì ẹ̀ filẹ̀ ìwọ tó fi ṣe Ọlọ́run mọ̀ pé Ọlọ́run ọba rẹ ló ń pè lórí ẹ̀ torí pé kì í sọ nìkan ni ó jẹ àdúrà yẹn ẹni tẹ́ ń ṣe fún tẹ́ dojú ẹ̀ kọ yóò jẹ ìyàwó rẹ̀ ó jẹ ọmọ rẹ̀ ó jẹ àmọ́ lè má mọ̀ bẹ́ẹ̀ kó tún ajẹ́ pé tó mọ̀ bẹ́ẹ̀ lẹ ṣe fún inú rẹ̀ ó mọ̀ máa dùn yóò mọ̀ pé òun náà ò lè sanwó ẹ̀tàn láéláé náà ó ti ń gùn Ọlọ́run jẹ́ mi yẹn ogun ó dá kéèyàn níjà kún ó dá kéèyàn níjà ọ̀rọ̀ burú máa ń gùn yẹn ní àgbẹ̀ máìkì tó bá kílíà tí ọmọ sófo òru ayé káàkiri ẹ̀mí yóò gùn o Àmín. ẹ̀mí yóò gùn Ọlọ́run nífẹ̀ẹ́ lómi ìpààrọ̀ yín Àmín. nínú ọlá ẹ̀mí yóò gùn Àmín. nínú yẹ̀mí yóò gùn mo fẹ́ fi kórìí bẹ̀ fún mi náà. Àmín. bàbá wa Sheikh Said wọ́n lẹ́yìn ní host ìtọ́jú ẹ̀ nìyí àwọn kan náà ṣerú ẹ̀ lánàá o àwọn kan náà wọ́n ṣerú ẹ̀ lánàá ojú yín ti ẹ̀ bá gbà náà Muhammad Sallallahu alayhi wa yìí máa ń sọ sallam. sí kiri kan ọmọ ṣe tí ọ̀sá sí kò má ní tábàlò dúdú ó fi jọ Sheikh Barahama Maulana. má ní tábàlò pupa
ó fi jọ Sheikh Tijani. Maulana. màá wá ní kò dúdú kò pupa ó fi jà nábì Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. ẹni jọ Sheikh Tijani wíwò. Radiyallahu ta'ala anhu nígbà tí Abul wọ́n Abbas. àparọ̀ àwọ̀ tí wọ́n àparọ̀ ìwọ̀n àpayírọ̀ àwọ̀ mọ́ọ̀yàn báwo ni òsè ní màná Muhammad. Sallallahu alayhi wa tura sallam. àwọ̀ anábìlẹ̀ gbé wáyé mo kí ẹ̀yin náà kọ́rọ̀ mọ́ pọ̀ mo kí ẹ̀yin náà tẹ̀ ń bẹ̀lẹ́gbẹ̀ àwọn àbáwọ̀ tán bẹ̀lẹ́gbẹ̀ mo kí àwọn náà gbogbo àdúrà tán á bá chief host ṣe yẹn sí Saheed ó ti gbà o afa láàárọ̀ ìbàfẹ́ ó ti gbà abẹ́yẹn sẹ ẹ̀tún onípa afa àlẹ́yìn náà wàlà shakka fihi ó ti gbà ṣe gbọ́ àfáàsì ni wọ́n torí pé àwọn ò lè kódà wọn abẹ́ ní ṣàkù kankan kò sí bá a ṣàkà là ṣàkà wọ́n lè ṣẹ̀ṣẹ̀ máa túmọ̀ ṣàkà fún yín torí pé yín gangan fúnra yín ìmọ̀lẹ̀ ni ó ń afá yín jáde lára yín tí ń bì gidi sámsám ọba mi wà ní jẹ́ mọ̀ padà síbú wala karama na Muhammad Sallallahu alayhi wala wa la sallam. ilaha illallah yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ wajabati ó ti rí bẹ́ẹ̀ náà bàbá wa al-Mubarak inú mi àwọn ẹ̀dùn tí n bá ti rí bí Al-Hafiz bá pè mí màá béèrè gbogbo yín ní kọ̀ọ̀kan bàbá ńkọ́ bàbá ńkọ́ bàbá ńkọ́ bàbá ńkọ́ ìmọ̀lẹ̀ tí ń bẹ lára kó wà ní á jókòó báyìí pẹ́ láwọn afá mi ń ta ẹ̀ máa gbọ́ òórùn dà wá ni ẹ má sì mí gbọ́ yín ní ọ̀dà o. ni pé ẹ ṣéwù tùràrí mẹ́ta ní bẹ o tùràrí jíjó ń bẹ tí bá ti wá ń jáfi kan mi ṣe mistake gbóòórùn òru ẹ̀rí lára Al-Mubarak no tí bá wò yẹn lọ́ọ̀kan tó yẹn bá jẹ́ ìmọ̀tọ́ dúdú tí bá ń dán lójú tí inú ẹ̀ ń dùn sí yẹn tó bá ti lè kí mi báyìí màá kọ́kọ́ wo ṣé lọ́fíńdà nǹkan jíjó sí lára báyìí torí níjọ́ tó ti wá ní kẹ́ sọ̀rọ̀ létí o nínú omi lórí omi tá a wà mo rò pé wọ́n sọ̀rọ̀ padà wá ni lóòótọ́ ṣe mọ̀ mo ti pé mi ń gbóòórùn ẹ̀ lára wọn àtúwọ̀n sókè bóyá yóò jáde lẹ́nu wọn kò tún jáde mo mọ̀ pé ẹ̀yin Ìbàdàn burú ṣáìdì àárín yẹn torí wọ́n gùdù bẹ́ẹ̀ àwọn gùdù gan ní ọ̀dà àsì ní ká má ṣe àmọ́ ìmọ̀lẹ̀ anábì ní bẹ lára yín ọwọ́ ajáde tí kálukú ń rí pé ìmọ̀lẹ̀ yìí kódà bẹ́ẹ̀ yàn fẹ́ wá sọ́dọ̀ Imam Al-Hafiz tó bá rántí pé Al-Mubarak bẹ́ẹ̀ tó tutù lójú sójà máa lù bẹ́ẹ̀ tí ń bọ̀ kí á ní òkè mọ́tò mọ́lẹ̀ pé ibi ní lọ òde ilé ìlú náà jẹ́ kọ́kọ́ lòde iná kí n bọ́ lòde yòókù ọba mi ò ní jẹ́ ọmọ padà sí burú ìmọ̀lẹ̀ náà ò wá ní kú lára yín alibarika ọlá na Muhammad wọn á kí olórí gbogbo wa ń jókòó ẹjẹ́ sọ pé Allahu Akbaru ẹjẹ́ sọ pé ya Musa Ya Musa. ẹ wí lẹ́ẹ̀kan sí. Ya Musa. Allahu Allah 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 ya Musa Allah 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 ya Musa. Allahu Allah 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 ya Musa. Allah 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 ya Musa. mo fi rán àwọn náà létí tí bàbá mi bá jókòó báyìí pẹ̀lú Sheikh Murtada Al-Baghdadi. Radiyallahu ta'ala anhu. bá a ṣe máa ń gbàtà bá tán sínú kọ̀sídà tán jọ yẹn tí n bá fẹ́ bẹ̀rẹ̀ láti máa dá akọ̀bà ṣe ò Musa màá nítọ̀ wà Isa wà Musa má ànájílì Maryama ní ṣe Ibrahim wí nínú kọ̀sídà wà Isa wà Musa má ànájílì Maryama la rutbatun wal aksu fi ali bugdiya Allahu Allah 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 ya Musa Allah 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 ya Musa. ẹni tó rí yín tó ti lóun ò rí bàbá kò rí ìyàn mọ́ onítọ̀hún ò rí kankan mọ́ ọlọ́run jí kẹ́ pẹ́ láyé o bàbá wa Sheikh Jamaluddin tẹ́bá wọnú mọ́dí wa kílẹ̀ tí ń pè mọ́lì tá a ṣe lọ́sìn yẹn nínú ọ̀ọ́lù yẹn inú mi àmọ́ dòtí tí wọ́n ti pé bá ṣe ń dárúkọ wọn bọ̀ yẹn máa Sheikh Jamaluddin Al-Maktoum. Jamaluddin wa dunya hiya al-fami Ibrahima mo kì í o ọlọ́run jí kẹ́ gùn lẹ́mìí Imam Al-Hafiz ṣáínà ẹ jẹ́ ká gbọ́ tèmi torí ń sọ máa kí lẹ́sìn ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun Àmín. ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun Àmín. nígbà tá a délé tá a kó níbi mọ́lídì tá a wá bá wọn ṣe èmi lamijé ojú kan ní hòtẹ́ẹ̀lì tẹ̀ fi wá sí kí lomijé ojú náà pé ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ni ó mọ̀ yìí pé ní ó tọ́ kéèyàn fi omijé ní ṣàdúrà ó yé mi kí ló dé àwọn tó bá gbé síkì dání tí wọ́n náà fẹ́
ṣèṣe pé ọlọ́run ló ní nǹkan yìí kí ló dé tí máa rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ tẹ́sán ọlọ́run Sheikh Sulaiman Faruq sọ nígbà tá a lọ kí Sheikh Sulaiman Faruq fún mufti nílé bẹ́ẹ̀ ṣe dìde náà ni bàbá náà dìde bá a ṣe bọ́ sínú ọgbà tá a dé gbogbo àwọn àdákìrò pátá tá a lọ kí wọn. àwọn ni wọ́n ní tó bá jẹ́ pé ní ọlọ́run bá ń wo ìdárúkọ òun ni kò sí tí ò lówó tẹ̀yìn sákìrò. ẹ gbọ́ Sheikh Sulaiman Faruq wọn mọ̀ pátẹ́gùn ó gbé mufti Diyar àwọn tó bá jẹ́ pé ọlọ́run bá fẹ́ fún yàn lówó nínú àwọn tí ń dárúkọ òun kò sẹ́ni tí yóò lówó tó ẹ̀yìn tẹ̀sẹ̀ la ilaha illallah. à ń tọ́ka sẹ́mi ni o nígbà tán fẹ́ sọ̀rọ̀ tá a ṣe ti a tán tá a kí wọn tán. àwọn á ní àmọ́ nílẹ̀ Yorùbá wa ń bí àwọn èèyàn sọ mọ iyì síkìrì bíi Kánò Kaduna àìmọye dákìrù ní Kaduna tó pé ilé ẹ̀ ti di mẹ́ta mẹ́rin tó kọ́. tẹ́ bá wọnú ilé dákìrù mi ní Kaduna mọ́tò tí àfà na mọ́tò tẹ́lẹ̀ rí dẹ́ mọ́ pé mọ́tò ni àwọn máa ń bùn àwọn àdákìrù wọn ní mọ́tò ṣeré ni àtìlé wàláì àwọn òpè wọn ní alágbe àwọn àti bíi a kàn máa fọ́ lẹ́nà máa wù ọ́ kí ni ẹ jókòó bẹ́ẹ̀ ẹ̀san náà lọ́lọ́ ní kò dé yìí ara àwọn ẹ̀san ló jókòó yìí ọgbọ́n ara àwọn ẹ̀san ló jókòó yìí ọba mi wá dé yín ní fìlà ẹ̀san ó tún dé yín ládìí ẹ̀san ẹ̀gbọ́n tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ̀ náà kan dúró pé àwọn onísìkiri òkè ń lówó àwọn làwọn ń lówó ẹbí wọn pèsè ibi táwọn ń tójú bọ̀ làwọn ń tójú bọ̀ ó Mubarak Tani ṣébi táwọn tójú bọ̀ lèmi àti ẹ̀ tójú bọ̀ sáwọn tá a bísí pẹ̀lú tẹ̀sùnbà àtẹ̀yìn bàbá yìí fún wa nínú ilé tá à ń sànú ilé ibẹ̀ làwọn kan ti lọ síbi pé ó ti yé yín tábà ní ta lọ́kàn ẹ̀ balẹ̀ jù ẹ tábà jókòó mi tábà gbọ́ pààkù nísìnyí wọ́n ti àfà wọ́n mọ̀ gbẹ́ni. ara mélòó lẹ lọ sangba tẹ fẹ́ ṣe é lé ẹbọ mélòó lẹ gbé oríta mélòó lẹ lọ tá a lẹ pẹpẹ kọ́ á fọ́n kan a ní fífọ́n ọ̀dà o torí pé mọ̀ kàn gbé mi o àmọ́ bàbá yìí ó dúró ti ọlọ́run sì hàn lára rẹ̀ alhamdulillah Al-Hafiz ẹ̀ ní kún kéke ẹkún tẹ̀mí sunu pé ọlọ́run gbogbo àwọn tó bá gbèrú nǹkan Ìbàdàn má mà pa wọ́n torí bàbá ìsọ̀lẹ̀ kan wọ́n ní ẹ̀ ara ní kúfin dákọ̀ ọmọ pọ́ùn sí nǹkan kan ọ̀pọ̀ àyàn kí n lè tọ́lọ́ pẹ̀lú gègé ọmọkùnrin nìkan bá ló jẹ́ ó fọkọ̀ bu wàlíì kan láti nígbà tó kú ní Ìlọrin ọmọ kékeré kan sì dáhùn pé ṣèbá àlá nìkan wà náà lápá kí ni sí wàláì ọmọ kékeré wọ́n ní kí ni wàhálà yín tẹ́ fẹ́ para yín bá a lọ́wọ́ fún a sì ló tó kọ́ mọ́ lọ ọlọ́mọ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀ ní lọ́ba ìfún wa abakọ̀lá na Muhammad abakọ̀lá Sheikh Ibrahim àtẹ̀yìn àbáṣọ Jamaluddin àbáṣọ Al-Mubarak àbáṣọ Lukman Haji Saheed àti gbogbo orú yín bẹ́ẹ̀ lọ́dọ̀ Al-Hafiz ọlọ́run nípa yín fún wa ẹ̀ ń dùn àwa nù bẹ́ẹ̀ pé dákìrò ẹ̀ sẹ́ndì nǹkan sí láì bẹ̀ wọ́n láì ọlọ́run ajé egun lẹ́bi ẹ sọ pé àmì lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ sọ pé àmì lẹ́ẹ̀kan náà. Àmín ya Allah. Ayilala, ayilala, ayilala. La ilaha illallah. Ayilala, Illallah. la ilaha illallah. Ayilala, ayilala. La ilaha illallah. Ayilala, ayilala. Imam Al-Hafiz ìyàwó aláta Àbújá wọ́n tún dé tún wá kí alókè mi mo tó sí ọlọ́run jẹ́ kan pẹ́ fún wa wọn náà ń pẹ́ búlálà náà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́wọ́ sì ti máa fún ní nǹkan sákàǹtì pé ilé máa ń ṣorí lé nìkan máa ń rẹ́ka yẹn ṣorí lé pẹ̀lú àwọn tó bá ń tẹ̀lé mi abájọ ń ṣe kò sí nǹkan máa ń polú fún ọjà náà bí lọ tó bá ti rú bá ní ìjà lọ bọ́ àwọn ènìyàn ní wọ́n ṣọlá ṣe wà ìjà lọ bọ́ yàn wàlúùláì tẹ̀lá ṣe wọ́n lẹ́yìn tí wọ́n ṣe nìyẹn èyí tó gbà lọ́yẹ̀ kọ́ mo fẹ́ sáré mo lè ní pàǹfúlágbájá ó ní ìdìbò pàǹfúlágbájá yìí ní bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà mo ṣe fún náà lágbájá ní ìdìbò so bẹ́ẹ̀ mi ṣe wá bóyá wá síwájú yìí ó wù mí kí á ló ní owó tó pọ̀ ìmọ̀ àti fún mọ́tò wàlúùláì máa sọ́ọ́ lè máa ṣe
àbí bàbá ẹni tó lè ṣe ní tó bá ní owó yẹn lọ́wọ́ àmọ́ ẹni tó lọ́wọ́ máa wọ́n ní bùkátà tó pọ̀ ẹ máa rí nǹkan tó máa wà káàkiri bùkátà tó pọ̀ èyí máa gbọ́ sí àbá yín náà ẹ tó lọ ìwà tó pàkántì ẹ fi yín náà fún wa. ẹ jẹ́ ká ṣe àmì ẹ jẹ́ àṣẹ àmì lẹ́ẹ̀kan náà Àmín. ẹ jẹ́ ada àwọn dà alhamdulilah Sayida Sayida ẹsì wọlé wẹrẹ Allahu Akbar ẹ jẹ́ àṣẹ àmì lẹ́ẹ̀kan náà Àmín. àwọn yẹn mọ̀ ti ń da sí ẹ mọ̀ ti fẹ́ sọ kí ni ìdí nǹkan mi ọmọdé méjì tọ́ ìyá wa ẹ̀yin làdúrà kan wàlíyà ọlọ́run Sayida láti Abuja ẹ̀ tí ẹ gbàgbé ìyá alhamdulilah tó ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn ẹ̀ rìn tójú bẹ́ẹ̀ lọ ìyá wa tán jẹ́ ìyá wa ìyá Imam Al-Hafiz Sayida Aziza àbí ọlọ́run jẹ́ gùn lẹ́mi o gbogbo anísìn táwọn wọnú ilé Al-Hafiz tinú wa ń dùn ẹni tó jẹ́ ọmọ rí bẹ́ẹ̀ ni yó bíyàwó ọba fi ọkàn ọkọ rẹ̀ balẹ̀ nínú ilé kò lè ṣerú eléyìí o lọ́ọ̀yà ní ọlọ́run gbogbo ẹjọ́ tí máa ń hàn yàn lé màwọn nígbé abáyín èyí ọlọ́run ti sáyẹ̀nsì tẹ́kàn gba mọ̀kúlú owó ńlọ́lọ́run mọ̀jẹ́ kẹ́sì ẹjẹ́ àti amílẹ̀ kan náà. Àmín. Allahumma salli ala sayyidina ẹjẹ́ àjọ pariwo kí ẹjọ́ tó lànà Muhammad ogolika wàlá ká gbogbo ẹ̀ ń wá bí nítorí ànábì kó jẹ́ àjọ pariwo kí. إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم يهدي بإلى ما يريد بالفوز في الزمان برأم يسر جلال مجي منير لجميع الناس باب لخير كلهم برأم برزاء كل عارف ونور يضرب في قلوبه برآم مميدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله مميدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله dìde fọ́lọ́run ọba إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله الله وذول جميع الماء سكنا بخبليا تحققه ما لم يقدم بربيا وجوبي فيافي في المعارف لم ترى لا إله إلا الله إلا الله إلا الله أو يا لا إله إلا الله pariwo sókè لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله oh إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله في اليمين إلا الله وفي الشمال إلا الله وفي الأرض إلا الله وفي السماء إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله الله إلا الله الله إلا الله الله إلا الله ìwọ náà wàá wí bí tafakur má máa wí ní ìwé pọ̀ ń ṣeré wí pẹ̀lú ìrònú ọlọ́run tọ́lá ẹni tó pè á kò ní ká wá ṣeré kò bẹ́rẹ̀ dé rárá à ń fi eléyìí a fi ń jẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam ọba tó ní ti kí ju bá ṣe fẹ́ kí lọ
illallah, 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 illallah. La ilaha illallah, illallah. La ilaha illallah, 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 illallah. في السماء إلا الله وفي الأرض إلا الله وفي يمين إلا الله وفي شمال إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله ألوف لخلق مألوف صفي الله إبراهيم إلا الله الله سيدة سيسا ألوف لخلق مألوف صفي الله إبراهيم إلا الله توري سيدة لكم لا أنت لإسن من كل ما أول غوز برا إلا الله الله إلا الله ó yẹ tó mọ̀ bá mọ̀yí dádì rẹ̀ ó yẹ kí dádì náà ó máa yí ọmọ. àìlàlá àlá àìlàlá àìlàlá àlá àìlàlá àlá àìlàlá àlá àìlàlá àlá. Sayyidina Muhammad rasulullah.